mi ò gbọ́dọ̀ má wà níbi nǹkan ọ̀rẹ́ Ẹlẹ́ṣin Ògo torí iṣẹ́ ribiribi tí wọ́n ń ṣe. àtijọ́ wa ti pẹ́ so ọdẹ máa ń ṣe nǹkan tó ń tẹ́ mi lọ́rùn tó máa ń dùn mọ́ mi ní ìwà ọdẹ lóòótọ́ jójẹ́ tí mo fi láìpẹ́ wọn jù ní òótọ́. Ajiwa Muhammad Taofeek Ẹlẹ́ṣin Ògo Àrólà àwa dúpẹ́ àlékún oore Ọlọ́run tọ́lọ́run ṣe fún wọn lórí pé nínú àṣeyọrí tọ́lọ́run máa ń sábà fún wọn lọ́pọ̀lọpọ̀ ọgbà nídàkúrekú kákọ́lé kéwú kákọ́ mọ́sálásí Ọlọ́run tún ní ká tún wá kọ́ ilé yìí àwa dúpẹ́ oore Ọlọ́run pé Ọlọ́run ní kí wọ́n parí ilé yìí láyọ̀ àtàláfíà a sì wá ṣàdúrà pétọ̀ a ṣí ilé yìí kó di ibùgbé fún ẹbí fara fáwọn olólùfẹ́. ọpẹ́ náà ni mo yan ọpẹ́ mi láàyò lọ́pẹ́ fi jẹ́ tèmi èmi ni mo lọ́pẹ́ Olúwa jẹ́ lẹ́nu ọpẹ́ ló lọ́lá ọlá ló lọ́pẹ́ èmi ni mo lọ́pẹ́ ọpẹ́ ló ní mi mo yan ọpẹ́ mi láàyò lọ́pẹ́ fi jẹ́ tèmi èmi ni mo lọ́pẹ́ Olúwa jẹ́ lẹ́nu ọpẹ́ tó ń jásí pé léyìí tá à ń ṣe lénìí àfi ń dúpẹ́ fọlọ́run. wíwá láyé mi aláwòrán ni mo tún aláyè mo rẹ́nu fìrọ́ pẹ́dá kọ́rọ̀ bí ọpẹ́ má ṣe wọ́n lọ́rọ̀ kọ́rọ̀ bí ayọ̀ má ṣe wọ́n nílé wa lámìlámì yá rábì nínú ewu àti níbi ètè ọmọ aráyé má ṣe jẹ́ kán bá mi láyé jẹ́. oyin tó jọ sí pé gbogbo ń ta kàkálẹ̀ yóò ṣòwò mẹ́rin tó lè ní. arọ́bìrán. ẹlẹ́kẹ̀rin tó lọ sí bàbá mi àgbẹ̀ Ẹlẹ́ṣin Ògo. anáwó sàáyídù bí rìsíkì. anáwó sàáyídù bí rìsíkì ọ̀tọ̀ ní kéèyàn ṣe oríire ọ̀tọ̀ ní kéèyàn jẹ́ lórí ọ̀tọ̀ ní kéèyàn wádìí orí ọ̀tọ̀ ní kéèyàn wádìí oríire. Allahu akbar kabir. kéèyàn bá ti wádìí oríire ọ̀tọ̀ ní pé kéèyàn wá ṣe kíni kéèyàn wá mọ bí wọ́n ṣe ń lo oríire náà tó fi wá wà successful. àtàmátìláì lè fàájì. Ẹlẹ́ṣin Ògo bó ti dùn yìí kò mọ̀ ní bàjẹ́. àtàmátìláì lè fàájì. Bó ti dùn yìí o kò mọ̀ ní bàjẹ́. àtàmátìláì lè fàájì. kọ́bùlà ṣògùnlíkà. ọ̀fẹ́ kí kò ní sáyè mọ́. kọ́bùlà ṣògùnlíkà. ọ̀fẹ́ kí ayé ọmọ dààmú rẹ̀. kọ́bùlà ṣògùnlíkà. ọ̀fẹ́ kí wọ́n máa pè é ní wàásù. kọ́bùlà ṣògùnlíkà. ọ̀fẹ́ kí wọ́n ní tó ráyè ké mọ́. kọ́bùlà ṣògùnlíkà. àwọn obìnrin ọjọ́ sí yẹn tó máa lé ẹ̀ka. kọ́bùlà ṣògùnlíkà. obìnrin tó sì tí ó gbà fún yẹn fílẹ̀ owó fẹ́ẹ́ dín náà tí wàá padà máa ń tọrọ. kọ́bùlà ṣògùnlíkà. ṣàbábàkà. ṣàbábàkà ìṣẹ̀mí rẹ̀. ṣàbábàkà. ìgbà tó ń bẹ lọ́dọ̀. ṣàbábàkà. ló dáadáa. ṣàbábàkà. ló dáadáa. kọ́bùlà àràmíkà. síwájú kí. kọ́bùlà àràmíkà. ogójì máa wà fún wa. gìnnáka kọ́bùlà fàkìríkà. gìnnáka gbogbo wa tó lówó tó ń bẹ́ ń bí. gìnnáka. ìwọ lówó tó ń bẹ́ ń bí. gìnnáka. tí àáfàá kankan ò dúró látara rẹ rí. gìnnáka. kí láǹfààní owó tó ní. gìnnáka. à ń dàwọ́ di ìwà àtọwọ́ ní ẹni jọ sọ̀rọ̀ ìlàdá ni. gìnnáka. ìwọ Ẹlẹ́ṣin Ògo ni ẹ wọ àdúrà àáfàá tó gbádùn Ẹlẹ́ṣin Ògo ọmọdé ń gbádùn Ẹlẹ́ṣin Ògo gìnnáka. àgbà ń gbádùn Ẹlẹ́ṣin Ògo ọkùnrin ń gbádùn Ẹlẹ́ṣin Ògo obìnrin ń gbádùn Ẹlẹ́ṣin Ògo onílé ń gbádùn Ẹlẹ́ṣin Ògo àlejò ń gbádùn Ẹlẹ́ṣin Ògo ẹni tí ó mọ̀ ẹgbẹ́ náà lè dá ọ̀tún mọ́ ọlọ́run padà ṣàánú ẹ̀ fàkìríkà. owó tó níyẹn ló dáadáa. Ẹlẹ́ṣin Ògo wọn bí dá ẹ̀yìn gangan ẹ̀tútù àbí orúkọ yìí fi ń ga sí. bàbá àgbà Ẹlẹ́ṣin Ògo orin tẹ́ ẹ sínú ayé wa gbogbo ẹbí wa náà dúpẹ́ wàláì ìkúnlẹ̀ tó ní mo kúnlẹ̀ ní ọ̀yẹ̀mí òkun ẹjẹ́ tó dọ̀bálẹ̀ kẹ́ tó rí mi ẹ wò thank you sir kó rí ní gbogbo ayé bàbá
àwọn dẹni tí ń lọ wá sí mẹ́ta lójúmọ́ mo wá ń sáná sọ́kọ̀ láàyè pé àṣẹ mi náà ṣé gbẹ́gàn mi lè padà gbogbo. Láàlámínkà. ẹlẹ́sìn ògo. Sẹ́yìndì tọ́fà láàlámínkà. ẹlẹ́sìn ògo sóríire. ọ̀pọ̀lọpọ̀ ló wá sórí látara ẹlẹ́sìn ògo. Ẹ̀fíwò náà ṣe ọ̀pọ̀lọpọ̀ àbájọ olùkọ́ ẹ̀ padà lọ ẹlẹ́gbẹ́ náà fún Dr. Taofeek kó má ṣubú. ẹlẹ́sìn ògo ẹlẹ́sìn ògo dùn ìyá rẹ̀ nínú òkú bàbá rẹ̀ nù. ẹlẹ́sìn ògo dùn jẹ̀mọ́ nù tù àwọn àbá nù. Ṣùbí ha fàkànà ti ṣe é ṣe. ẹlẹ́sìn ògo fi ẹbí ní odò aládùúgbò nù náà. ẹlẹ́sìn ògo fọ́ńtàlà náà ìmọ̀ọ́mọ́. ìmọ̀ọ́mù lẹ́lẹ́sìn ògo jẹ́ fún àwọn àgbà bẹ́ẹ̀. Ṣùbí ha fàkànà ti ṣe é ṣe. àlàáfíà ẹ̀mí gígùn tó máa wọnú ilé yìí o ilé yìí kò ní jẹ́ àkọ́kọ́ fún yín o ilé yìí ò ní jẹ́ àkọ́mọ́ ilé yìí ló máa kéré jù nínú orí tọ́lọ́ máa ṣe fún yín ọlọ́run ọba tó dá ayé tó dá orí ilẹ̀. رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الله أكبر ọkàn ẹ wà fáárì ìdùnnú wọnú ẹ ìbànújẹ́ ò ní wọnú sí ẹlẹ́sìn ògo kò ní wọnú ní ẹlẹ́sìn ògo gbogbo àwọn olórí tí ń bẹ pẹ̀lú ẹlẹ́sìn ògo wọn lẹ́sẹ̀ wọn papọ̀ mọ́ tẹ́lẹ́sìn ògo ní ọjọ́ kí n tí ń ṣẹlẹ̀ ń ta yóò dàrú ẹni tí ó da nẹ́tíwọ́ọ̀kì ru ọlọ́mọdé ó sì nà lọ́wọ́ kẹ́ni yín wá gbójú báyìí lọ bismillahir rahmanir rahim. Ìgbò onílàákà tó bá lóye rẹ̀ wọ́n máa sọ̀rọ̀ pé nǹkan ò gbọ́dọ̀ sí ẹni yìí. Làkọ́díjà kùn ní láti kan àti sọ́ni láti mí lójoojúmọ́. Bàbá ti kírun tán. Ájí Taofeek ẹlẹ́sìn ògo. Ọlọ́run bá fún lẹ́ni kí wọ́n tẹ̀lé àfíà. Àwọn bàbá bẹ̀yìn wọ́n lẹ́jọ́ ẹ bá ṣe làkọ́díjà. Wọ́n ní káwé bísímìlá kú ń bẹ̀. Àánú kún mọ́ lọ́lọ́ jàrí pẹ̀sà. Àtòlù mi náà fún kún. Àṣìṣe máa lé ìmọ̀. Àṣìṣe máa lé ìmọ̀.